Tọ́ ẹ tún káàbọ̀ sórí ètò wa lórí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Abala mẹ́ta ni Yorùbá pọ́nbélé. Lẹ́yìn náà ẹ bá wa parí òwe àti kíka Yorùbá, ìyẹn èdè Yorùbá lọ́nà tó yè koro tí ò sì kọ́ni lẹ́nu. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ̀rín pọ̀. Kí ló dé? Ẹ káàbọ̀. Mi ì gbọ́ yín. Ẹ káàbọ̀. Ẹ̀yin ará ilé iṣẹ́ ń gbọ́ ohun tó ń sọ ni. Ẹ káàbọ̀. Kí n káàbọ̀. Gbogbo mo ti ń bọ̀. Ẹ káàbọ̀ olóòtú. Ó dáa. Ṣé ẹ kúlé ni kí n wá kí yín? Tó Ṣẹ́yìn lè wá bá mi ni àbí mi wá bá yín? bá ti wù. Tó bá ti wù mí. Ṣẹ́yìn lè wá bá mi ni àbí mi wá bá yín? Tẹ́ fi ní pé Ẹ kúlé olóòtú. tọ́ ẹ ṣé. Ẹ káàbọ̀ àlejò wa lórí ètò. Ẹ kúlé. Kí lẹ pè? Ẹ kúlé. Ẹ ṣeun. Kí lorúkọ yín? Orúkọ mi ni Lias Tóyọ̀sí. Lias Tóyọ̀sí. Ok, Lias Tóyọ̀sí. Tóyọ̀sí. Ẹ̀dá. Ẹ káàbọ̀. Lórí ètò yìí, ṣé ẹ ti mọ àwọn òfin wa àbí ká tún sọ? Àwọn òfin wa ni wípé lábala mẹ́tẹ̀ẹ̀ta tá a ní, abala àkọ́kọ́ gangan ó ní abala Yorùbá pọ́nbélé. Ẹ gbọ́dọ̀ fi èdè Gẹ̀ẹ́sì kún. Èmi lè fi kún ṣùgbọ́n ẹ̀yin ò gbọ́dọ̀. Ẹ ò gbọ́dọ̀ fi kún. Àfihàn ní èdè introduction àmì. Àfihàn ní èdè ẹ̀. Ẹ sọ pé ẹ need introduction láàrin ìjà. O ní àfihàn need introduction. Àmì ìjà. Àfihàn need introduction. Introduction kí ni introduction? Sí Yorùbá ni. Ẹyọ kan ti jáná lábala àkọ́kọ́ Yorùbá pọ́nbélé, ìtàkùrọ̀sọ pẹ̀lú Yorùbá pọ́nbélé ó rèé. Ìkíní, èkejì, kẹta, kẹrin, karùn-ún nínú márùn-ún yìí báyìí. Ẹyọ kan ti kúrò. Ìkẹfà, ìkeje, ìkẹjọ, ìkẹsàn-án, ìkẹwàá, mọ́kànlá, méjìlá, mẹ́tàlá, mẹ́rìnlá, márùndínlógún. Orí àwọn eléyìí la ṣe kọ́kọ́ wà báyìí. Ẹyọ kan ti dín. Àfihàn ní the introduction. Àfihàn ní the nígbọ́. Bí ó bá ṣe pé. Bí bá ṣe pé ni. Bí bá ṣe pé ni. Lábala Yorùbá pọ́nbélé, bálejò wa bá fi sọ èdè Gẹ̀ẹ́sì kékeré nínú márùn-ún tó wà nílẹ̀ á dín títí tá a fi parí abala yẹn. Tá bá kù lábala yẹn, a ò sọ pé kẹ́ ẹ máa fi òyìnbó là á ìyẹn èdè Gẹ̀ẹ́sì rárá. Ẹ gbọ́dọ̀ fi là á. Ohun tí ẹ gbọ́dọ̀ ṣe ni wípé ẹ gbọ́dọ̀ rí dájú pé ẹ̀ ń pa àwọn ìlànà yẹn náà mọ́. Abala kejì ni ẹ parí òwe. Abala kẹta, ẹ ka Yorùbá lọ́nà tó yé yékéyéké tí ò ní kọ yín lẹ́nu. Tọ́ arákùnrin Tóyọ̀sí, ṣé owó Tóyọ̀sí ni àbọ̀lá Tóyọ̀sí àbí orí Tóyọ̀sí? Ọmọ Tóyọ̀sí. Ọmọ Tóyọ̀sí. Ọmọ Tóyọ̀sí lóòótọ́. Tọ́ ẹ wàá máa bá wa gbóhùn sókè díẹ̀díẹ̀. Ilé ìwé wo lẹ lọ? Wọ́n lọ sí ilé ìwé ní kìíní. Mo lọ sí ilé ìwé Bódìjàyè tó wà ní Ìjàyè. Tó wà ní Ìjàyè. bí a kẹ́ sún kíní ìjọba. Mo lọ sí ilé ìwé Bódìjàyè tó wà ní Ìjàyè. Bódìjàyè tó wà ní Ìjàyè. Kò ló kọ sí primary ní sí secondary ní. Primary. Tó ti dé. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó ló kúnnú àwọn àpò ìkówósì. Ká tó tẹ̀síwájú. Ìgbà tẹ́ kúrò ní primary ńkọ́? Mo lọ sí tó kàn. Èwo ló kàn? Àwọn ayé gbọ́dọ̀ mọ̀ eléyìí tó kàn. Tó kàn ṣáà náà wò lọ. Mi ò yé mi. Ṣé technical ni? Mo ṣe kó. Grammar school? Secondary? Èwo ló wá kàn? Òyìnbó ni wọ́n fi kọ́. Òyìnbó ni wọ́n fi kọ́? Kò wá nítumọ̀ Yorùbá ni. Kí ni Yorùbá ẹ̀? Mi ò mọ ìtumọ̀ Yorùbá.
kí lorúkọ skul ọ̀hún? Orúkọ skul ọ̀hún. Lísàbí. Lísàbí Agbòǹgbò Àkàlà. Lísàbí ni. Lísàbí ni. Ṣé nursery and primary school ni? Secondary school? Tẹ́ bá ti pè. Grammar school? Tẹ́ bá ti pè. Àwọn èèyàn tó ń sọ Lísàbí fún wọn tún àwọn. Wọ́n ti no àìrọ̀ o ara o no ẹ má sọ yẹn fún wa. Àwọn mi ò mọ ìlú wo ló wà? Ó wà ní Ìdí-Àbà. Nípínlẹ̀ Ògùn. Mo rò pé Lísàbí kan náà tún wà ní Ògùn state. Ẹ̀yin nìkan náà lè mọ ọbẹ̀ mọ́ bẹ́ẹ̀. Ìyẹn bẹ́ẹ̀ níbi tí ọ̀rọ̀ wa dé báyìí. How old are you? Ẹ ti tọ́ ọmọ ọdún báyìí. How old are you? Ní agbára Ọlọ́run. Ní agbára Ọlọ́run ni. Kó bá di inú oṣù keje. Máa pé ogún. Ẹ ti dàgbà gan o. Ọ̀dà ìyẹn bẹ́ẹ̀ ṣe wà yìí. Ẹ kọ́ ẹ sọ ẹ kàn láàgbé Lísàbí lẹ lọ àmọ́ bóyá Lísàbí technical kìíní kan ni àmọ́ bóyá kọ́lẹ́ẹ̀jì ni àmọ́. Tẹ́ bá ti pè mí. Lórí ètò mi ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀. Mo ti sọ̀rọ̀ ẹ̀yin mo lọ́ fi kọ́ mo tẹ̀lé sọ. Ẹ lè sọ. Bẹ́ẹ̀. Ṣé ẹ kọ́ṣẹ́? Pẹ̀lú Ọlọ́run mo kọ́ṣẹ́. Torí nísìnyí ọ̀pọ̀lọpọ̀ báyìí tán bá ti ń lọ sí iléèwé wọ́n tún máa kọ́ṣẹ́. Iṣẹ́ wo lẹ kọ́? Mo kọ́ṣẹ́ amúnidára. Amúnidára. Ṣé ẹnìkan lẹ́yìn ò dáa tẹ́lẹ̀ ni? Amúnidára bí báwo? Iṣẹ́ amúnidára pọ̀. Amúnidára bóyá máa ń kí ọ̀wọ́n bóyá máa ń kí wa ní amúnidára. Èmi wà ní ẹ kí mi ṣé èmi bá yín kọ́ṣẹ́ yín ni lájọ́ kọ́ ni? Iṣẹ́ wo? Àwọn tó máa ń rán aṣọ. Wọ́n máa ń rán aṣọ. Irú aṣọ wo? Kọ́tìn. Aṣọ tẹ́ fẹ́ rán. Kọ́tìn. Mi lè rán. Bí kọ́tìn. Tẹ́ bá ti pè. Tẹ́ bá ti pè. Àwọn aṣọ bíi kọ́tìn. Àwọn bíi bọ́sàs. Mi sọ bẹ́ẹ̀. Mi ṣe máa rán pátá. Mi gbọ́. Mi ṣe máa rán pátá. Mi gbọ́. Mi ò lè máa rán pátá. Wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ ìjẹ́ tẹ kọ́ nìyẹn ó dáa bẹ́ẹ̀. Báwo lẹ ṣe ń wọn ilé tó ń pè ní tó bá sọ ọ́ bí ilé kí lẹ máa ń pè? Àwa amúnidára náà la mọ̀ ń pa. Ẹ jẹ́ kémi náà mọ̀ ń pẹ́. Mi ò dẹ̀ wá láti sọ níbí báyìí. Yorùbá pọ́nbélé ni o lè máa pe àbí mi gbọ́. O lè máa sọ òyìnbó. Àfi dandan Yorùbá pọ́nbélé ṣùgbọ́n èmi lè fi òyìnbó kún tèmi English. Ẹ̀yin lẹ pè mí wá. Mímì mo lè tó mi àbí. Are you sure? Mi ò mọ̀ bẹ́ẹ̀ ṣe sọ yẹn. Ṣé ẹ sọ? Ẹ sọ ní èdè tiwantiwa. Tiwantiwa. Bẹ́ẹ̀ kí ni nǹkan tí ẹ fẹ́ràn jù? Ṣé láti máa ṣe kí ni? Láti máa jẹ. Pẹ̀lú ògbónà kò sí oúnjẹ kan tí wọ́n fi ń jẹ. Kò sí oúnjẹ náà. Lẹ́yìn ọ̀gbọ̀nà. Nìkan lẹ jẹ. Kí ló dé? Mi ò fẹ́ràn ẹ̀. Yorùbá pọ́nbélé la ṣe pé o. Ó dà. Ọ̀yà mo forí yẹn jìn. Ọ̀gbọ̀nà yìí ṣe Yorùbá. Ọ̀gbọ̀nà. Kì í ṣe Yorùbá. Èdè Èdè àwọn ibòmíì ni ń bọ̀ ṣùgbọ́n orúkọ tí wọ́n ń pè nìyẹn. Níbòmíì orúkọ táwọn ń pè nìyẹn. Bá ṣe ní ilá níbí
ta ní ọ̀yọ́ fún ewédú bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ ló ṣe rí. Kódà torí àsìkò wa ẹ jẹ́ kí n béèrè wípé nọ́mbà kíní nínú ọmọ ìyá yín ẹ já sí pápápá torí ètò. Mo jẹ́ ẹlẹ́ǹkarùn-ún. Karùn-ún kì í ṣe 5. Mi ò mọ ẹlẹ́ǹkarùn-ún ni mo. Ọ̀dà ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 0 8 1 2 3. Ó ti tó. Inú ibo la kówó sí? Àpò ìwé. Àpò ìwé. Ìwé fún kíni? Àpò ìwé. Mú. Ọ̀dà ìyẹn bẹ́ẹ̀ ó gbọ́ títò jókòó. Àwọn girlfriend yín ńkọ́? Àbí ẹ ti marry? Mi ò tíì ní. Ṣùgbọ́n ẹ̀ ń plan? Mi ò mọ̀. Ẹ tí mọ̀ bóyá ẹ ṣe tán? Ẹ tí mọ̀? Àbí tó ló ń jẹ́ kẹ̀kẹ́ sáà mọ̀ sọ eléyìí tó wá sí yín lẹ́nu? Èèyàn gbọ́dọ̀ máa ro ọpọlọ Kéèyàn tó náà ṣe tó sọ̀rọ̀. Ṣé lórí ètò ni? Lórí ètò Yorùbá Pọ́nbélé. Kí ló dé tí Yorùbá ò le? Kò sí bí ayé fẹ́ sọ̀rọ̀ àgàgà àwọn ọmọ ìsìn tí wọ́n lè fi òyìnbó là láàrin. Kò sí bí wọ́n ṣe ní fi là láàrin. Àwọn dẹ́bẹ̀ẹ́ kí n fi òyìnbó là láàrin lọ sí orí ètò làwà. Ẹ ṣe ọmọ Yorùbá ni? Ọmọ bo ni? Ẹ mọ ibi tẹ́ ẹ ti wá? Ọmọ bo ni ní ẹ sọ̀rọ̀ lórí ètò? Ọmọ ìpínlẹ̀ Ògùn. Ogun State. Ogun State. Ogun State. Ó wà jẹ́pù. Nílùú wo? Wọ́n lè tẹnu mi sọ. Ìlú wo? Ní ìlú. Ẹ tún mọ̀ ìlú yín mọ́ ni lórí ètò. Ẹ má fi àsìkò àwọn olólùfẹ́ wa ṣòfò. Mi ò mọ̀. Ẹ mọ̀ ìlú tẹ́ ti wá? Kí lorúkọ ìlú náà? Ìgbà tẹ́ ń bọ̀ ń bí wo ni ẹ ṣe rìn? Ṣé kò jẹpo? Kò jẹ́. Ní yín sì dùn. Bẹ́ẹ̀. Ìgbà tẹ́ ń bọ̀ Bẹ́ẹ̀. ẹ ò gbẹ́ fẹ́ wá kówó mi relé. Ó di dandan. Ẹ sọ pé? Ó di dandan. Ẹ sọ pé? Ó di dandan. Kẹ́ ẹ kó lọlé. Àwọn ni méjì ti jánu. Méjì ti jánu. Mélòó wá kú báyìí? Ó kù 3. Péré. Ìjọ wo nínú yín dùn jù láyé? Gbogbo ọjọ́ ni. Ìjọ kan wà tínú yín ó dùn jù pé mi lè gbàgbé ọjọ́ yìí nínú ìgbésí ayé mi. Àsìkò ń lọ. Ó yá ẹ má fàsìkò àwọn tó wo. Ọjọ́ tí ìyá mi tí wọ́n kó dé ilé wọn ní dúdú láyé. Ilé wọn tuntun. Ilé wọn ní dúdú láyé. Láyé pé wáò àbí. Ẹ mọ̀ pé tí bàbá náà ṣe tẹ̀ kí ìyá náà ṣe tẹ̀. Bí bàbá ṣe kọ́lé ìyá náà tún kọ́lé gbogbo ẹ̀ wá dàpọ̀. Ẹ pàdé fúnra yín. Mo bá yín yọ̀ ọ́. Inú yín á dùn dálẹ́. Ó dà bẹ́ẹ̀. Ọ̀dà. Ìjọ wo ni inú yín dùn jù nígbà tẹ́ wà léwe? Gbogbo ìgbà ni inú máa ń dùn. Ṣùgbọ́n ìkan máa wà. Gbogbo ìgbà ni inú máa ń dùn. Àmọ́ gbogbo ìgbà ṣáà ni inú máa ń dùn nítorí pé ìdánwò tá a bá fẹ́ ṣe mo máa wà náà ní àwọn tó bá wà ní ipò
láti ipò kìíní títí dé ipò kẹwàá. ẹ mọ́ wà láàrin ipò kìíní sí ipò kẹwàá nínú yín ṣe wá máa ń dùn. àárín wọn dùn láàrin àwa bíi ọgbọ̀n tọ́pẹ́ tẹwà nínú kíláàsì. nínú yàrá kàwé. ọ̀dà abẹ́jẹpò kankan nígbà tẹwà nílé ìwé nínú sùkúl. mi ò jẹ́pò. ok ipò wọn fi yín sí. wọn fún mi sípò kankan. ní ọbẹ̀ nǹkan health boy. wọn fún mi sípò kankan ṣá. social director. ẹ̀yin lẹ́yìn pé ẹ̀fẹ́ pò ní. mi ò sọ bẹ́ẹ̀ wọn fún mi sípò kankan. kí ló dé. mi rẹ̀ dí àti sọ ní òye kan. ẹ̀rẹ̀dì àti sọ ní orí ò ṣùgbọ́n ẹ sọ lẹ́yìn ètò ẹ̀rẹ̀dì àti sọ ní orí ètò ṣùgbọ́n ẹ sọ lẹ́yìn ètò. ó dáa ó kù kékeré báyìí a tó kù ní abala tí a wà yìí ó kù ìṣẹ́jú méjì. ìgbà tó fẹ́ kó wú mi tán. nígbà tí tó fẹ́ kó wú mi tán. ta ló ń kówó ẹ̀fẹ́ yìí wá kó gbogbo owó ni ẹ fẹ́ wá nà mí pa lórí ètò mi. ẹ ti ń kó. mo ti ń kó mélòó mo kó 3. ẹbí mẹ́ta. méjì tó wá kù nǹkan ó sì pọ̀ ńlẹ̀ ẹ̀yin lẹ́nu gbogbo eléyìí tó tú síkù wájú wa yìí. nínú abala yìí ẹ ti kó mẹ́ta. níbi inú abala wo Yorùbá pọ́nbélé ẹ ti kó mẹ́ta. àti kó mẹ́ta ó sì kù fún yín lẹ́yìn lẹ́nu nǹkan yín. irú èso wo lẹ fẹ́ràn láti máa jẹ. gbogbo èso ni. ìkan wà. gbogbo èso ni. ìkan máa wà. guava nǹkan ẹ fẹ́ràn ẹ̀. gbogbo èso ni. gbogbo èso ni. gbogbo èso ni. ẹ fẹ́ràn guava. gbogbo èso ni. ojú yín tí mo wé ẹ máa láì guava àbí gírọ́fà gbogbo èso àbí gírọ́fà. gbogbo pátápátá. kùkúmbà nǹkan. àwọn èso dáyín lóhùn gbogbo èso mo máa ń jẹ. ẹ máa ń jẹ sí mi ti ẹ máa ń fẹ́ràn àwọn omi inú kéwù. omi inú ọ̀rá. ọ̀rá lẹ fẹ́ lẹ máa mu tí a mú fún yín lórí ètò. ẹ má ṣe yọnu. ká má sì yọnu kò ní béwu dé. ní báyìí abala yìí ti tán àti ń sún lọ sí àwọn ará mi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tọ̀ méjì tó kù rè lábala yìí. ọ̀dà yóò mọ̀ ju wá sí o. ọ̀dà ẹ jẹ́ á lọ sí abala ẹ bá a parí òwe ibi ilẹ̀ ti máa mú àwọn òwe tí tọ̀ abala ẹ bá a parí òwe rè 5 yẹn tún pé síbẹ̀ ó yẹ já bẹ̀rẹ̀ ó yá abala ẹ mú. ẹ parí òwe yìí. akíni jẹ́ akíni. àfihàn jẹ́ àfihàn. yá mo ń gbọ́ yín. mi ò mọ̀. ẹ ò mọ̀. ẹ tí ẹ fàsìkò yín ṣòfò lórí abala yìí. ó yá ẹ tún mú mi. ó yá kí ló wà bẹ́ẹ̀. parí òwe yìí. kò sí bójú kan ṣe lè tóbi tó. kò lè tóbi tó kèrèǹgbè. kò lè tóbi tó kèrèǹgbè. kèrèǹgbè kọ́ ó dàbí tẹ fẹ́ràn ẹmu. ó yá. ẹ̀fọ́ ewúro.
Ó yá. Ẹ̀fọ́ ewúro. Ó dùn jẹ fùfú. Ó dùn jẹ fùfú. Ó dùn jẹ fùfú. Ẹ bá mi ẹ farabalẹ̀ sí. Yeah. Ohun tí yóò gbẹ̀yìn olókùn. Ọwọ́ ìyá ẹ ló wà. Ọwọ́ ìyá ẹ ló. Ọwọ́ ìyá ẹ ló. Ọwọ́ ìyá ẹ ló. Ẹ farabalẹ̀ sí. Tọ́ èwo ló sùn? Mo ti parí. Ṣẹ́ran sálọ ni. Ó yá. Ṣẹ́ran sálọ ni. Ṣẹ́ran sálọ ni. Olókùú lóhun kò sòkú mọ́. Gbé ṣẹ́ran wá sálọ. Ẹ lọ bèèrè lọ́wọ́ ọmọ olókùú. Ẹ farabalẹ̀ sí. Ìyẹn túmọ̀ sí pé gbogbo àwọn ilé tó kù yìí ẹ ṣì lábalẹ̀. Jẹ́ kí n dáhùn. Mo ti di pé ṣẹ́ran sálọ ni. Ẹ ṣe jẹ́ kí n dáhùn. Ìparí ẹ̀ rèé. Olókùú lóhun ò sòkú mọ́. Abániṣe ní tòun bàjẹ́. Ó ní tòun ti bàjẹ́ o, tòun ti bàjẹ́ o. Ẹ dákun, ṣé kí n tiẹ̀? Ẹ jẹun. Ó fẹ́ jẹran ni. Kò sí bójú kan ṣe lè tóbi tó. Kò lè ríran bí ojú méjì. Kò sí bójú kan ṣe lè tóbi tó. Kò lè ríran bí ojú méjì. Akíni ń jẹ́ akíni, afinihàn ń jẹ́ afinihàn. Èwo ni ẹ̀lẹ́ ń bẹ̀ ń o? Ará Àjàyè níwájú ilé Ògúnmọ́lá. Ìparí ẹ̀. Ẹ̀fọ́ ewúro, èyí ló ń ṣe kékeré kan. Ẹ̀fọ́ ewúro kò fi tòjò kúrò. Òjò kan ló ń ta oró ìkorò ewúro sínú ẹ̀. Ìyẹn ni pé àtòdì ọ̀run ni Adẹ́ẹ̀dá ló dá ewúro bẹ́ẹ̀. Ẹ̀fọ́ ewúro kò fi tòjò kúrò. Òwe Yorùbá ni. Wọ́n tún sọ pé ohun tí yóò gbẹ̀yìn ọlọ́kùnrùn. Lẹ́ẹ̀kan ẹ sọ pé ọwọ́ ìyá ẹ ló wà. Rárá o, kò ṣeé sọ fún ìyá ẹ̀. Ohun tí ó gbẹ̀yìn ọlọ́kùnrùn kò ṣeé sọ fún ìyá ẹ̀. Ìkan náà ni. Ẹ lọ́wọ́ ìyá ẹ ló wà. Ọwọ́ ìyá ẹ ló wà. Kò ṣeé sọ fún ìyá ẹ̀. Kí ló fi jọra? Ọwọ́ ìyá ẹ ló wà. Kí ló fi jọra? Nǹkan wà lọ́wọ́ èèyàn àti pé nǹkan ò ṣeé sọ fún èèyàn. Kò sí ìyọnu. Ẹ ti gba kádàrá. Wọ́n lẹ́ni tí ò bá gba kádàrá yóò ṣe kíni? Ẹ ti ń jẹ owó náà. Owó yìí ti pọ̀. Eléyìí tó tún wá kù báyìí kì í ṣe kékeré. Ní báyìí ẹ jẹ́ á máa sún lọ sí abala tí ọpọ́n tún sún kàn. Ìyẹn ibi tẹ́ẹ̀tì ka ẹ kà láti bí kò pọ̀ o, ẹ parí ẹ̀ síbí. Ó yá. Iṣẹ́ ń lọ lọ́wọ́ báyìí lórí ìtẹ́ tiwa gangan. Ìtẹ́ tiwa? Lórí àtẹ́ tiwa gangan. Ní ìtẹ́ tiwa. O ti kọ́kọ́ yín lẹ́nu níbẹ̀ yẹn. Nínú ọ̀rọ̀ ayélujára, ìyẹn wẹ́búsáìtì lédè Gẹ̀ẹ́sì, ìgbà tí iṣẹ́ bá ń parí lórí rẹ̀, ó máa fàyè gba àwọn ọmọ ilé. Ẹni ń fa fáyé. Mi ò tí dárúkọ. Mo ń pè sí wọn. Mi ò tí sọ síta. Àwọn aráalé gbọ́. Mi ò tí sọ síta. Ẹni máa fáyé.
ẹ ló máa mi ò fàyè tí sọ mi tí sọ síta ẹ ló máa fàyè mi tí sọ síta ó máa fàyè mi tí sọ síta ẹ ló máa fàyè mi ò tí sọ síta. ó yá tẹ̀síwájú àwa ìṣòjòrò ń bí ojúṣàájú ló àwa délé ìṣe yìí ó yá tẹ̀síwájú. ó máa fàyè gba àwọn ọmọ ilé káàárọ̀ oòjíire tí ó wà ilé káàárọ̀ ilé ilẹ̀ ni mo sọ tẹ́lẹ̀. kí ló dá dé tẹ sọ pé ilé. mo tún mú láti bẹ̀ ẹ ṣe wá sọ pé ilé. mo tún mú ni wọ́n náà pé mo tún mú ni ẹ̀yin lẹ jẹ́ kó kọ́ mi lẹ́nu báyìí tó yẹ mo tún ṣe tún mú láti bẹ̀ mo tún ká lóra yìí kan tẹ́lẹ̀ mo torí ẹ̀ nìyẹn tó ní kí tún ká dé báyìí. ẹ wò ẹ tẹ̀síwájú ó sì pọ̀ ó yá. nǹkan mọ̀. ẹ ti gbà pé ti ṣe àbí. mo gbà ní. ẹ ti gbà pé ti ṣe. mo gbà. ẹ gbà ojú gbogbo aráyé lẹ ṣe ń sọ láyò. mo gbà pé mo gbà. ẹ rárá o ẹ gbà nǹkan kan bí o ẹ tẹ̀síwájú. káàárọ̀ oòjíire tí ó wà lókè òkun àti àwọn ẹni mìíràn káàkiri àgbáyé tí ó wà ìlọsíwájú èdè Yorùbá láti tí ó wà ní àmì olóhùn abẹ tí ó ń wá kọ́ kí ni àmì olóhùn abẹ tí ó ń wá àmì olóhùn abẹ ẹ gbé bẹ́ẹ̀ màmí ó yẹ ẹ kà mí àmì olóhùn abẹ mímí apọ́ọ̀tù dòdòdò àkóso yá àmì olóhùn abẹ tí ó ń wá ńkọ́ tí ó wà tí ó ń wá mo ṣe tí ó ń wá kì í ṣe tí ó wà ní tí ó wà ìlọsíwájú tí ó wà ìlọsíwájú èdè Yorùbá tí ó wà ní pé tí ó wà ní iṣẹ́ wà olóòtú kó yẹ pé tí ó ń wà ní ó máa ní àmì wo ló wà lórí wí àyàn àmì wo ló wà ní àmì wo ló wà níbẹ̀ níbèrè àmì wo ló wà níbẹ̀ ṣé dò ni àbí mí kí wá ní mí tó wà lórí àyàn tá a bá fẹ́ pé ẹ pé kọ́ gbogbo àgbáyé ló ń gbọ́ yín o àwọn tó mà mí sì ń gbọ́ káàkiri àgbáyé tí ó wà kó yẹ pé tí ó ń wá ìlọsíwájú wá ní kò sí ìyọnu wá ní kò sí ìyọnu tí ó wà ẹ tún jiyàn lórí ètò mi tí ó wá ìlọsíwájú èdè Yorùbá láti máa náwó sí wa àti láti máa fún wa náwó sí kí ló wà bẹ́ẹ̀ náwó ọ̀yá àmì wo ló wà bẹ́ẹ̀ ná ọ̀yá ná yẹn kí ló wà bẹ́ẹ̀ òun nìyí ok ná yẹn kí àmì wo ló wà bẹ́ẹ̀ ẹni náwó ṣé náwó nù wọn yàn ọ̀yàn nídìí ó yàn wọn yàn ń dì bàtọ̀ tó ń dì àmì wà lórí ẹ̀ àwa nílò àmì ìsàlẹ̀ òkè ní gára fẹ́ lò ẹ parí ẹ̀ ìrìn parí ẹ̀ mọ́ ẹ parí ẹ̀ ìrìn parí ẹ̀ mọ́ ẹ ti kó gbowó mi tán ẹ bá ń gbé parí ẹ̀ mi tọ́ torí àsìkò wa àyòfẹ́ ọjọ́ ń lọ kò dúdú báyìí lọ fún lórí ètò yìí ẹ kú oríire náà àwọn kan ló wá sórí ètò tán ìjẹ kankan Yorùbá pọ́nbélé abala Tàkùrọ̀sọ pẹ̀lú Yorùbá pọ́nbélé ẹ parí òwe àti kíka Yorùbá lọ́nà tí ó yéni yékéyéké tí kò sì kọ́ni lẹ́nu ó ní abala yẹn a sì dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ wá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń wò ìjákèjádò àgbáyé kẹ́ ẹ sì ṣàlàyé fún wọn ìgbádùn tẹ́ ẹ gbà lórí ètò yìí. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò ìjákèjádò àgbáyé àti mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yín mọ̀ pé mo lè mú kankan lọlé. ẹ̀yin tẹ́ ẹ wá pọ̀ gbogbo ẹ̀ tán tẹ́lẹ̀ wá pọ̀ gbogbo ẹ̀ tán. yín mọ̀ pé mo lè mú kankan lọlé. ohun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmí. mo lè dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò pé
nínú abala owó mẹ́ẹ̀ẹ́dógún márùndínlógún ó kù abala owó méjì. Sọ́ra. kò sí wàhálà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo. ẹ lọ dènà dèmí kọ́ ẹ lọ dènà dèmí ètò ní. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo ìkànnì yìí. Ó dùn ní ọbẹ̀ ilá. Ó dùn yín àbó dùn èwo ní méjèèjì ni. Ó dùn mí ó dẹ̀ dùn. Ó dẹ̀ dùn pé mo ṣe ìdìbò méjì. pé tẹ́ bá kú kankan kan ta lẹ fẹ́ mú sí. ọwọ́ olóòtú ò ní kọ̀ sàlẹ̀ àpò. Àmín. Ibi tó bá dénú yé. Ibi tẹ́ tí mo kò ní tán bẹ́ẹ̀ o. Àmín. Kò sí bí afẹ́fẹ́ ṣe lè fẹ́ lọ tó tún máa tún fẹ́ padà sẹ́yìn. Ayé ò ní fẹ́ ògbìn yẹn padà sẹ́yìn. Àmín. Iwájú láwọn ọ̀dọ́ àmín. Ẹ ṣeun. Àdúrà gan pọ̀. Ṣé pásítọ̀ lápè ni àbí oníṣẹ̀ṣe? Mẹ́tẹ̀ẹ̀ta ni. Mẹ́ta lẹ ṣe. Eriwo. Ọ̀dà akínyín. Gbígbọ́. Gbígbọ́. Mo ní Àlàsẹ̀ lẹ sọ. Ní sọ ẹni eriwo mo dẹ̀ ní ìyá àyàgbó àyàtọ̀. Àyàgbó àyàtọ̀. Àwọn ọmọ bàbá rè. Ọ̀dà akínyín ọmọ ọdún àgbà. Akínyín ẹja mọ yọ̀ǹda yín ní orí ètò. Ẹ ṣeun o. Ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé bá a ṣe ń ṣe rè bẹ́yìn náà bá nífẹ̀ẹ́ nọ́mbà ìyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú amóhùnmáwòrán yìí náà fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ láti mọ bẹ́ẹ̀ ṣe darapọ̀ lórí ètò yìí. Àmọ́ rírì yín torí pẹ̀yìn lèèyàn wà wá lèèyàn yín bẹ́yìn ọba jẹ́ tẹni kì í wò kàn ní ẹni. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Ó dìgbà kan náà. Ẹ máa wò kẹ́ máa pín fáwọn ẹlòmíì lónìí bẹ̀m̀bẹ̀yẹkẹ. Jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Snad Estate Ṣìmáwá agbègbè táyé ń sọ. Snad Homes and Properties real estate tó fà bọ́yọ̀. lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Snad Estate Ṣìmáwá kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. èyí ti lọ dùn jù ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yóò. Snad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. ralẹ̀ sí Snad Estate Ṣìmáwá sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. fún àlàyé sí ẹ pè 08104441104 tàbí 0912985960. lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ ru. ẹ máa bá wa wo Bembeyeke TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀. ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.